mi gbé. ẹrù mi ti bẹ lọ́wọ́ rẹ̀ ó bá mi gbé. lẹ o iyebíya kí wẹ́ẹ́ ṣe wọ́n tètè ka mú àìdálé lọ tí ètò bá ń gbẹ́wò mi tọdún yín àmì tìtì tó yọ ọlọ́run ti ṣe tán o láti dá déédé ìkólọ ayé lúpọ̀jùpọ̀ padà ìyẹn pè ní bá ń gbẹ́wò mi Àkúrẹ́ 2026. kí iye tó jẹ́ kí buwe ti tún gbọ̀ yẹn kí mẹ́ ṣe dí máa mẹ́yọ̀ bò tó gbà mẹ́wàá jọ kí bẹ́ẹ̀ ti ṣe ná. yìí o sátidé ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí ní BTO hall and event center Iléṣàgà Àyèjà Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. aago mọ́kànlá òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ máa ń yọ. àkòrí tọdún yìí òun ẹ pè ní ó gbé ọ̀rọ̀ wìn àìtún gbé òde it swallows down riches and vomits them up again. prophet Olúwàgbémidìde Israel Nasiri ìyàmùsí ọ̀nìyẹ́fẹ́ ọlọ́run èèrò nìyàn àtàwọn òjíṣẹ́ ọlọ́run jàǹkànjàǹkàn ń ẹ̀ òun náà á lò yìí o. wàá dó wá gba ìwòsàn ìdáǹdè ìgbàlà àti àṣeyọrí yóò dágínà tọ̀dọ̀ ọlọ́run wá máa mú gbàlà ẹ̀dọ̀ lákẹ́. ó yá o dá mọ́ṣọ́lù yìí dá òde ó yá o ìbálá olú iye ka ìkan ó ti yá dá lọ jẹ́sẹ̀ pè mí pè dédé wá. jésù dúró dì ẹ́ o Christ Apostolic Church Greatest God Chapel òun ṣàgbàtẹ̀rù ẹ̀ yìí o. à ń lè pè nọ́mbà yìí 0803-803-0562 tó bá ṣe fi hàn fẹ́ bí ehun. ó yá o dédé ọmọ ọ̀wọ̀ lájẹ́ Àkúrẹ́ Ondo City àjùwẹ́ ọ̀rẹ́ ìkálẹ̀ ìlàjẹ Òkìtìpupa ó yá o àǹkà wa. nínú ìpàdé àdúrà bá ń gbẹ́hùn mi tọdún 2026.